ta ló mọ lady ẹ jẹ́ kí n reshape mo fẹ́ reshape kí lórúkọ ẹ̀ ta ló mọ lady dada Amira ó máa ń kọjá yìí ó máa ń kọjá yìí ó máa ń kọjá yìí Amira ó mọ̀ pé we have a very sensitive cases mo mọ̀ pé kò Mohbad ọkàn ẹ̀ Ọlọ́run á fi ìwọ ẹ̀dá ẹlẹ́jọ́ mo fún ẹ ní 24 hours 24 mo fún ẹ 2 hours lórí page ẹ kò ṣe needful mo fún ẹ ní 2 hours lẹ́yìn 2 hours yẹn sórí jagun ẹ tó dàbí tewújú yẹn màá gbé ẹ sáré ẹ̀mí àgbọ̀n ìwónú àwọn èpè tán ṣẹ́ fún ẹ àtàwọn ọmọ ẹ lọ́ndà comment section. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti fún arábìnrin tí a ń pè ní Amira ó ti fún ní 2 hours wípé kó fi yọ voice òun tí ó lò lórí péjì rẹ̀ ó ní kó yọ kúrò. Ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy sọ nípa arábìnrin yìí tí a ń pè orúkọ rẹ̀ ní Amira. ìwónú wọn ló fẹ́ kí n dá padà fún ẹ ó máa ń kọjá yẹ ó máa ń kọjá yẹ gan. Number 1 mi ní kó má post mi ìwọ ò ní talent o ti run out of content ṣé mo fi ẹ́ tajà rí ṣé mo lo voice ẹ rí ṣé mo dọ́dọ̀ ẹ rí ṣé mo dọ́dọ̀ ọkọ ẹ rí ṣé mo dọ́dọ̀ ọmọ ẹ rí wọ́n ẹ kàn máa ń ṣe bí olórí burúkú ẹ máa wò pé jẹ́ kí n lọ tọ́jà ẹ̀mí yóò dẹ̀ gbé náà o lo voice mi wọ́n wá ń ṣe èpè fún àwọn ọmọ ẹ ní comment section yẹn energy tó lọ fi wá voice mi yẹn o ò fi energy yẹn o ò fi monitor comment section ẹ tí bá bẹ̀rẹ̀ sí ni wàá gbé fọ́tò àwọn ọmọ ìsìlámù bẹ̀rẹ̀ sí ni wọ́n àwọn ọmọ ilé pè wọ́n á ní Lizzy ń ṣépè fọmọ bí wọ́n ṣe lò mí sí under page ẹ̀ tó ń ṣépè fáwọn ọmọ ẹ̀ ìwọ mọ̀ pé ó ti subject àwọn ọmọ tèmi káti ẹ̀ sọ pé o ò ní làákàyè ò lọ́pọlọ abirùn tó gbé ẹ sílé àbí tó gbé sílé tó pè lọ́kọ ṣé kò sọ fún ẹ pé express ló ń lọ ẹ̀yin èèyàn ẹ wo nǹkan tó ṣe máa kọ́ fi hàn yín mo fún ẹ 2 hours lẹ́yìn 2 hours wo sórí èmi ò lọ fún yàn o mi ń kọjá yẹn mi o wàá rí i pé kò sí bọ́rọ̀ ṣe lè trend tó lórí cyberspace èmi Lizzy mi ní fẹnu sí tí n bá dẹ̀ máa fẹnu sí mo máa fẹnu sí in a positive way ni àfẹn tó bá ti wá fún mi ó ti yé èpè tán ṣẹ́ fún àwọn ọmọ ẹ tó máa ṣẹ́ lójú ẹ lórí àwọn ọmọ ẹ lójú ẹ̀mí ẹ lọ́dà comment section jẹ́ kọ́kọ́ fi hàn ẹ́ ṣó mọ̀ pé òkú Mohbad tí Ìyábọ̀ Òjó fi gba donation kò lè kọrú wọ torí o ò ní láárí o jẹ́yàn sórí gbogbo yín tẹ́ máa ń lo voice mi nǹkan kan lò kí n mọ̀ tó bá yẹ pé èèyàn mẹ́wàá ló ń tẹ̀lé ẹ ọjọ́ tó bá rí pé o ti ń ta sí mi ó ń subject mi sí bully àwọn ayé máa padà lẹ́yìn ẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn Jókòó Tadé lọ́wọ́ nǹkan tó gbẹ̀yìn ọba ńlá lọ́wọ́ gbẹ̀yìn gbogbo àwọn tó wá fún mi mo rò lórí burúkú bọ̀bọ́ kan tó ń sọ̀rọ̀ Títílayọ̀ ìyẹ́ abirùn tó pèrè níyẹ̀ ọgbà yẹn mo rí Jókòó Tadé ló máa ti gbogbo yín pa tó ráyè Jókòó Tadé ti bàjẹ́ Jókòó Tadé ti forí àwọn ọmọ ẹgbẹ́ èpè ìwọ lè búdẹ̀ kún ara ẹ tó ṣe jàgbọ́n bíi tewújù yìí ìwọ lórí ẹṣẹ́ mọ́lẹ̀ bíi iṣu ewùrà yìí tábà bẹ̀rẹ̀ sí ní kayejọ́ tó ti lọ tábà sí ní gbéyà àti bàbá ẹ̀ jáde ń sìn wọ́n á ní Lizzy ti ń bá yín jà fírun mi ilẹ̀ náà èpè tó subject àwọn ọmọ ẹ sí jẹ́ ń fi hàn ẹ́ guys ẹ jẹ́ kọ́kọ́ fi nǹkan tó ṣe hàn yín mo ń bọ̀ ẹ jẹ́ fi hàn mo ń bọ̀.
ẹ ti jẹ́jẹ́ mi ni máa jókòó ọ̀dọ̀ ẹ̀rí náà ń bọ̀ ẹ wò òun create content ó wà nílùú òyìnbó ó lọ́pọlọ iṣẹ́ ò ṣe ìwé ò kà ayé ò ní ó ń borí burúkú kiri ó ń bòṣì kiri tí wọ́n bá wá fún yín tẹ́ máa tún kàn án ṣe pé fọmọ yín ọ ṣe pé fọmọ yín ọ ṣe pé fọmọ yín ọ ìdí ti ṣe pé fọmọ yín ọ péjì ẹ̀rẹ́ náà ṣé ó wá block one sínsìn ó block one sínsìn kò tí lè block àwọn tí lè sọ ń pa àti bẹ̀rẹ̀ náà bóyá wa gan ní network kí ni gbogbo kátìkàtì ok yẹn sẹ́ǹdẹ̀ síbi ẹ máa wo àwọn èpè tí ó subject àwọn ọmọ ẹ jẹ́jẹ́ mi ni mo jókòó jẹ́jẹ́ mi báyìí mi jẹ́jẹ́ mi ṣé tẹ̀rí tó máa ń fọ́nì ni wípé ẹ máa ní strength àti lọ gbé content mi àbí wọ́n máa ṣépè fáwọn ọmọ yín tẹ́ máa mọ sàárè wọn iPhone mi irú iPhone tó ṣe dáṣì Ìyábọ̀ Òjó èyí tí mo fowó mi rà dà ọ̀rẹ́ kékeré ilé iná rà fún Ìyábọ̀ Òjó èkì ibo ni ayọ̀ kékeré iná rà fún mo ń bọ̀ guys ń bọ̀ ẹ jẹ́ kí n wo bóyá ẹ jẹ́ kí n wo bóyá network ibi tí mo wà torí kò gbọdọ̀ jẹ́ pé o kò tí ẹ̀ blọ́ọ̀kù o kò tí lè sáré blọ́ọ̀kù kò tí lè mọ̀ pé mo ti dẹ́nu ọ̀nà lé òun tí n bá kọlù ẹ ó ti yá wèrè o ṣó mọ̀ ṣá ṣó mọ̀ pé nọ́mà ó ti ṣí èrè bóyá wà á. ṣẹlẹ̀ tẹ́fẹ̀ ló lẹ́ máa lò ẹ fún bí fóònù mi kọ́sọ́mà ni. kẹ́tì èmi create content àti tajà tèmi mi ò ta sí ẹ o mi ò ta ẹ máa ń kọjá yẹn ó gbọ́ ẹ̀yin olórí burúkú ẹ máa lo content mi ṣẹ́ tí wàá ta ẹ ti ralẹ̀ ẹ ti rí ẹ̀yin èèyàn ṣe pé jẹ́jẹ́ ẹ wò ẹ máa bọ̀ ẹ wo comment o ẹ wò ṣe rí èyí tó lọ sí Banana Island ṣe rí o ṣe rí ẹ rí o ṣe rí last nothing sórí pé business mi lo subject sí bully lórí page ẹ látàrí pé lórí burúkú ìyá ẹ ò ní content ṣé ti rí wèrè no sell anything ṣé ti rí ẹ̀yin èèyàn ṣé ti rí olórí burúkú ni wọ́n Ìyábọ̀ Òjó ti pa gbogbo àwọn èèyàn tó fi gba donation sórí kéèsì Ìyábọ̀ Òjó yìí ò kàn wọ́n torí pé content làwọn fi ń jẹun ó mọ ọkọ tí mo ṣe é ti gbogbo yín pátá tẹ máa ń ṣe content máa sọ fún ẹ mò ń bọ̀ owó lélẹ̀. ó máa 6 days ago ẹ̀yin warriors ṣe rí class captain gbogbo business ẹ̀wọ̀n last nothing dey go any ṣe rí bóyá subject business mi ṣe rí wèrè no sell anything ṣe ti rí ṣe ti rí ṣe ti rí ó ní comment with Instagram continue ẹ ti rí ẹ ti rí mo bọ̀ mo ṣerú mi lọ lọ́wọ́ ni ó mọ nǹkan tẹ́mi ò ṣe láì gbogbo yín I will tell you fún mi glasses mi ó mọ nǹkan tẹ́mi ò ṣe láì gbogbo yín màá sọ fún ẹ mo bọ̀ glasses mi na be fast now èdè yín pẹ́ kó tó boot mo bọ̀ mo fẹ́ ka comment nàìjọ darling mi da give me that phone hanger kí n gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí. ṣe rí surname tó ń pa àwọn ọmọ ẹ máa ya wèrè ní oṣù mọ́ àwọn ọmọ ẹ máa ya wèrè láyé àti because èmi ò rí ó ń ṣe content ti tiẹ̀ mo ń ṣe ti tèmi àbí àwọn òkú tí Ìyábọ̀ Òjó fi ń gba donation kò kẹ́yìn mi tí rí ti ẹ̀rọ tó bá gbé content mi wálẹ̀ lórí page ẹ within 2 hours tí n bá gbà yálà yẹ ẹ mú
abirùn ta ní kó mú glasses wá dà jọ sáré bá mi wo glasses mi lórí shelf mi ìyẹn ti kú náà fẹ́ tiẹ̀ ó kún náà fẹ́ ó ní pàlándòkè ìwọ tó ní talent ìwọ tó láyé ó wà nílùú òyìnbó ṣé èmi jọ àwọn Alhaji Hamzat Oríyọmí orí ẹ ti burú o normal ó ti ya wèrè o àwọn ọmọ ẹ ti ya wèrè o tí bá mú ẹ mo fún yàrá yẹ ẹ tu àti má padà wá má gbé ẹ sáré bí kó kú oyè ṣó mọ̀ pé bọ́n ẹ ń búlì mi ẹ lójú títì ẹ bọ́ǹsì ni àbí èmi o mo rí ẹ láti jẹ̀fà mi tí ìráyè tiẹ̀ ni mo rí ẹ ọ̀sán yìí ni máa fi ẹ pa gúgúrú ẹnu mo ń bọ̀.